tó ìbà Olódùmarè ọba ògógó ọba àjíkẹ́ ọba àjígẹ̀ ọba fẹ́nifẹ́re ọba àjùwàpè agbẹnimọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba alọ́lá a ní ìlẹ́yẹ ọ̀gbọ̀ngbọ̀n tí gbára àdúgbò abọ́gbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀ nọ́ọ̀fìn ìbà dá gbọ́ngbọ́n wa bá kókó èrò àkàtàkọ́ wa bá lóṣù aṣọ mẹ́rìndínlógún báyìí lásọ ṣàpọ̀nà ọ̀kan ní yímiyími gbẹ́kẹ̀ ọ̀gọ̀gọ̀ rúmọrúmọ apanimọ̀ àgún olókìkí òru ìbà lọ́wọ́ yá ti dímùjẹ èèyàn ẹ̀yin lájẹrun òru àjẹdọ̀ èèyàn mọ́bì ìbà o láàlú ògiri òkò dọwọ́ rẹ o èṣù láàlú abámbá ọ̀fẹ́ bàtàkù jó bàǹbàmù ẹlẹ́kùn sunkún láàárọ̀ yẹn ṣẹ̀jẹ̀ onímí sunmi láàárọ̀ yẹn sùn fún ẹbọra ṣẹjẹ látọ̀ pa èṣù mọ́ṣẹ́ mi mọ́ṣẹ́ lẹ̀ Yorùbá ọ̀tá àwa ni wọ́n bá wa ṣe ilẹ̀ ọ̀gẹ́rẹ́ dọwọ́ rẹ o ilẹ̀ ọ̀gẹ́rẹ́ dọwọ́ rẹ wọ́n jà sílẹ̀tẹ̀ wọ́n jà tójú ilẹ̀ mọ́lẹ̀ má jẹ́ kẹ́gùn ayé mọ́jẹ́ ogun alẹ́sẹ̀ aṣọ àgbàlagbà má jà bá wọn tẹ̀ aṣọ ọ̀ka ènìyàn ó mọ̀ dọwọ́ rẹ ìwọlẹ̀ má jà bá wọn tẹ̀ o kí ló gbé mi wá sórí ìkànnì lówùúrọ̀ kùtù yìí kò ju fídíò kan tá a rí lánàá ó mọ̀ jọni lójú gidi gan mọ̀ ni ẹ̀yin ènìyàn wa à ń pè ọ̀rọ̀ yìí ní ọ̀wẹ̀ ó ń láàárọ̀ nú ọ̀wẹ̀ la pè é ṣùgbọ́n tí ń láàárọ̀ nú ìdí tó jẹ́ kó rí báyìí ni pé ọ̀rọ̀ nípa Aláàfin àti Olúbàdàn àti bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tá a rí wọn lánàá yín àgbààgbà ẹ má dákẹ́ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o ọ̀rọ̀ yìí kì í sọ̀rọ̀ awẹ́wà kì í sì sọ̀rọ̀ eré kì í sọ̀rọ̀ àwàdà ọ̀rọ̀ tí gbogbo àgbààgbà ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ dákẹ́ lé lórí ni inú mi sì dùn pé lákòókò tá a wà yìí àwọn àgbààgbà sì ń bẹ lórílẹ̀ tí wọ́n lè dá sírú ọ̀rọ̀ yìí afẹ́kẹ́ ẹ bá wa yanjú ẹ̀ irú bàbá wa Matthew Òkìkíọlá Ọbásanjọ́ inú wa dùn pé wà láyé lásìkò yìí ẹ wá ojútùú sọ̀rọ̀ tó wà láàrin Aláàfin Olúbàdàn Ọọ̀ni àti bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ọ̀rọ̀ yìí kó bá bàa dogun bá dọdẹ òun ló jẹ́ kí n máa kí gbàjarè tẹ́rí tí mò ń ké yìí ẹ jọ̀ọ́ àfilédùn àfi bẹ̀yìn afalẹ́lẹ̀lẹ̀ Yorùbá fi bẹ̀yìn ẹ wá ojútùú sí kò dá ní gbangba ta kí a máa fi irú tán fi lọ́ra wọn lónìí ká máa fi lọ káwọn àgbààgbà tá a rí tá a dámọ̀ ká máa fi irú nǹkan báyìí lọ́ra wọn kò bójúmu bàbá wa Dìbòtú Kẹ̀sìntìn ẹ̀yin náà wà láyé lónìí inú mi dùn pé gbogbo yín wà láyé ẹ̀mí yín bẹ pẹ̀lú àlàáfíà ara bàbá gbogbo tẹ bá tó lè dá afẹ́kẹ́ dá sọ̀rọ̀ yìí bó ṣe ká ẹ pàpérò lórí ẹ̀ ẹ jí kọ́rọ̀ yìí wá sópin ìgbàgbé ẹ wá gbó dẹ́kun fún bàbá wa Fásọ̀rántì inú mi dùn pé ẹ̀yin náà wà láyé kẹ́lẹ̀ bá arábò orin jẹ́ fáwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá bàbá ẹ wá ojútùú sọ̀rọ̀ tó wà láàrin Aláàfin àtàwọn ọba yòókù ilẹ̀ Yorùbá o ẹ wá ojútùú sí gbogbo yín là ń pè báyìí ẹ dákun wo ẹni tó bá wá rí fọ́nrán yìí kó bá wa fọ́n káàkiri kan jẹ́ kó ká àwọn tá à ń dárúkọ yìí lára ẹjọ́ kàn wọ́n lára bàbá Bísí Àkàndé nílé Ìlá ẹ mọ́ ṣàṣùpìyè lórí ọ̀rọ̀ yìí o ọ̀rọ̀ yìí ti kọjá bá a ṣe rò ó ẹ mọ́ ṣàṣùpìyè ẹni ẹ wá ojútùú sí ẹ wá gbòdẹ́kun fáwọn ọba yìí lákòókò tá a wà yìí bàbá wa bàbá tán ni kí lorúkọ tán ṣe kúlà yìí gbogbo orúkọ wọn
bàbá Ọkọya inú mi dùn bàbá Rájí Razak Ọkọya Àkànní Ọkọya kí bàbá Àkànní Razak Ọkọya káwọn náà ó dìde sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ̀yin làgbàgbà tó kù nílẹ̀ Yorùbá tá à ń rí báyìí o ẹ dìde sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ jáde sọ̀rọ̀ Aláàfin pẹ̀lú àwọn ọba yòókù nílẹ̀ Yorùbá toró dàbí ẹni pé Aláàfin nìkan ló ń dá dúró táwọn ọba yòókù tí wọn ò bá ṣe nítòsí s'Aláàfin àìpọ̀ bá ṣe mistake sorry to say it ìgbésẹ̀ kan l'Aláàfin gbé tó kọ́ sí gbogbo wàhálà yìí ṣùgbọ́n níbi tọ́rọ̀ dé dúró yìí tá a bá ní ká pé jìkan máa rojọ́ ọ̀rọ̀ lè má tán ẹ kàn wá gbó dẹ́kun fún ni ẹ wá gbogbo ọ̀nà tẹ̀lé fi yanjú ọ̀rọ̀ tó wà láàrin wọn tí gbogbo ó fèrè gbé tí ó fèrè gbé bàbá mi kábíyèsí Olúbàdàn ti tòní abẹ̀yìn lẹ́ni ẹ jìbù rẹ̀ àwọn olùgbẹ̀bẹ̀ ẹ jìbù rẹ̀ ibi tẹ́ ẹ gbé lọ yẹn ti lágbára jù ibi tẹ́ ẹ gbé lọ ó lágbára púpọ̀ Yorùbá sì máa sọ̀rọ̀ kan àwọn ará Ìbàdàn wọn a máa pa àṣà mọ̀ kan wọn ní Ìbàdàn lọmọ ọmọ láyípo mo rí pé ẹ ti ń fọwọ́ láyípo ẹ ti fi hàn lórí ọ̀rọ̀ tó wà láàrin ẹ̀yin àti Aláàfin mo wá bẹ̀ yín mo tù yín mo fòtú fẹ̀ bẹ̀ yín mo falálẹ̀ Ìbàdàn mo fi bẹ̀ yín mo fòkè méjèèjì Ìbàdàn mo fi bẹ̀ yín mo fi ilẹ̀ Ògèrè Afọkọ́yẹrí mo fi bẹ̀ yín mo fi gbogbo àwọn tẹ́ ẹ gbà fúnlẹ̀ Yorùbá mo fi bẹ̀ yín ẹ jẹ́ kọ́rọ̀ yìí ẹ jẹ́ kó lodò lọ sinmi ẹ yáfẹ́ Aláàfin ẹ yáfẹ́ rẹ̀ ìtẹ́ ń dánwò síra yín níta gbangba yìí kò bójúmu tó bàbá ẹ má jẹ́ ń parọ́ tàn yín jẹ tá a bá ní Aláàfin wípé àwọn kan ló kó s'Aláàfin nínú tán sọ Aláàfin dá t'Aláàfin dà yìí àwọn èèyàn ò ní t'Aláàfin náà ò bá níwà burúkú lọ́wọ́ kò yẹ káwọn náà bá débi táwọn náà bá déhùn ṣùgbọ́n ẹ wá wò ó wípé kòun ní ìmọ̀ ń dó yìí ká nílọ̀ ilẹ̀ Yorùbá ó bàjẹ́ tẹ́yìn bá gbé b'Aláàfin ṣe gbé ẹ bà nǹkan jẹ́ ẹ bà nǹkan jẹ́ o bàbá mo tó bẹ̀ yín lẹ́ẹ̀kan sí mo sì bẹ̀ bàbá wa Aláàfin náà gbogbo tó lè tẹ̀lé máa gbọ́ òun gbogbo tó lè máa jẹ́dùn ọkàn ẹ tó àwọn àgbààgbà lọ́nlẹ̀ Yorùbá kí wọ́n wójútù sí gbogbo bí tẹ́ ẹ lọ ọ̀nà Sókótó lọ ọ̀nà kíní àwọn èèyàn ò ní forí jìn yín nílẹ̀ Yorùbá kò sẹ́ni tí ò fẹ́ bá yín ṣe gbogbo à ń lọ sọ́dọ̀ Kwara ẹ̀mí àlọrin à ń lọ sọ́dọ̀ ẹ̀mí àsókótó kò sẹ́dá láàyè tí ò fẹ́ bá yín ṣe nílẹ̀ Yorùbá àwọn èèyàn mọ̀ rí yín bí ọ̀tá ilẹ̀ Yorùbá ni bí agbésùnmọ̀mí ìdí nìyẹn tẹ́ ẹ fẹ́ rí gbogbo tẹ́ ẹ rí wọn gbogbo tẹ́ ẹ rí wọn àwọn tó ń yàn yín pé kẹ́ ẹ máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí àwọn èèyàn ni wọ́n fẹ́ máa gbé wọ́n fẹ́ máa fi ojú yín wọ́n fẹ́ máa fi kó máa fi rí ní tí ò dáa àìsọ búburú àìgbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ mo bẹ̀ yín ni torí àwọn tí wọn ò rí fọ́nrán yẹn màá gbé fọ́nrán yẹn wọlé sí mo fẹ́ kẹ́ ẹ wo ohun tó ṣẹlẹ̀ láàrin bàbá wa Olúbàdàn àtàláàfin lónìí níbi àpèjẹ kan tí wọ́n wà. Of course, as we proceed in the recognition. Wọ́n wọlé nígbà tí òun sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n láàrin wa ń bí yóò búkọ ní onítọ̀ọ̀dì méjì lọ́dọ̀ ìyá o. ṣe rí i pé kò bójú mu tẹ́ ẹ bá ti fẹ́ kí ilẹ̀ Yorùbá ó bàjẹ́ pátápátá ẹ gbọ́dọ̀ wá gbódẹ́kun fún taari tó ṣẹlẹ̀ hùn kò dáa rárá kò buyì kúnyàn mi ní sọ jù báyìí lọ lórí àárín yẹn tọ́ apá kejì ètò yìí tá a máa fi tó yín létí níbi ìjẹta síjẹrin agbọ́n táwọn agbésùnmọ̀mí lọ dánwò nínú National Park Old Ọ̀yọ́ Empire lọ́yọ̀ọ́lé Ọ̀yọ́ tó tú Ọ̀yọ́ ọ̀nà kí lórúkọ lú àwọn ìyá mìtì iná
sẹpẹtẹrì ẹnìkan ní ká má gbé sẹpẹtẹrì wọn pé sẹpẹtẹrì ni sẹpẹtẹrì àdúgbò yẹn ní Ọ̀yọ́ ilé wà ní Ọ̀yọ́ jọ̀hún tán pè ní National Museum Park Old Ọ̀yọ́ Empire. Mo rántí pé bí ọdún méjì sẹ́yìn táwa náà lọ ságbègbè yẹn àríbẹ̀ yẹn wọ̀ nítorí gbogbo àwọn security àwọn àmì tó wà lẹ́nu ọ̀nà ń jẹ́ kó mọ ẹyẹ wa wípé àwọn ò guarantee safety wa pé torí àwọn agbésùnmọ̀mí wọ́n ń lo inú igbó yẹn láti fi ṣọṣẹ́ burúkú lágbègbè yẹn. Even tílẹ̀ bá ṣú báyẹn tí bá ṣe pa gbé mọ́tò lọ kò sí mọ́tò tí ó gbéyàn látọ̀yọ́ lákòókò tá a lọ yẹn tí sọ pé òun fẹ́ kọrí tọ̀nà bẹ̀ kò sí. A ní láti padà wá aṣọ Òṣogbo lálẹ́ ìjọ tá a lọ lọ́jọ́ tá a lọ síbi tá a lọ sọ́yọ́ yìí alẹ́ la fi wo Òṣogbo. Kí ni mo fẹ́ fàyọ́ mbẹ̀ ni pé àwa gbọ́ ọ̀rọ̀ àti bí ọdún méjì sẹ́yìn àwa padà rí pé àwọn agbésùnmọ̀mí yìí ó ti ń di lemọ́lemọ́ ọ̀rọ̀ ìgbésùnmọ̀mí tí Trump wá fight láìpẹ́ yìí a rí pé kíní yẹn kò dáwọ́ dúró ó sì continue nítorí agenda àwọn baba ńlá tiwọn táwọn nurse wọn ò dáwọ́ ìgbésùnmọ̀mí dúró. Ẹ fẹ́ fi tipátipá sọ Islamize Nàìjíríà ẹ sì fẹ́ fi tipátipá gbalẹ̀ onílẹ̀ ẹ fẹ́ kọ́ńkà wa kẹ́ ẹ gbèdé ẹnu wa kẹ́ ẹ gba àṣà wa lọ́wọ́ wa nílẹ̀ Yorùbá. Èyí ṣe bẹ́ẹ̀ yìí ló yẹ kó jẹ́ priority àwọn ọba ilẹ̀ Yorùbá ṣùgbọ́n ilé yìí Ọlọ́run ò jẹ́ orí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwọn. Àwọn àfikún máa bára wọn fa àdìgbọ̀n èmi ò jù ọ́ ìwọ ò jù mí. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ tí òyìnbó kan sọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ní ìlú Amẹ́ríkà. Kẹ́ wo àwọn nǹkan tó ṣẹlẹ̀ má tó léra wọn ni ẹ lọ ohun tó òyìnbó kan sọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn advice tí wọ́n fún Amẹ́ríkà. Àwọn European láwọn regret báwọn gba ẹ̀sìn lálejò ẹ̀sìn pàápàá jùlọ ẹ̀sìn Islam ní ọ̀dọ̀ tiwọn pé òun ló ṣàkóbá fáwọn lénìí pé k'Amẹ́ríkà wà very careful lórí ìgbà ẹ̀sìn. Kó wá tó dà báyẹn kó òyìnbó yẹn tó give speech yẹn ẹ kọ́kọ́ wo reaction kan argument láàrin àwọn Lárúbáwá àtọmọ Amẹ́ríkà kí ọmọ Lárúbáwá mọ̀ sọ fún ọmọ Amẹ́ríkà pé àwọn làwọn ó padà jogún ilẹ̀ Amẹ́ríkà lọ́wọ́ wọn lójúkorojú kó mọ̀ sọ fún lẹ́fì mọ́ ròyìn tán jẹ́. Kẹwàá wo tí Fúlàní kan náà dánwò nínú igbó wa ń bí lérí Ìbàràpá tóun àti èèyàn tiwa kan náà jọ ń ta kàngbọ̀n ọ̀rọ̀ sísọ tí ń sọ fẹ́ni yẹn pé òun ò ní kúrò lórí ilẹ̀ rẹ̀ pé kò sí tónílẹ̀ ó ṣe tónílẹ̀ yẹn sọ pé kì í máa ṣe ilẹ̀ rẹ̀ mọ̀ ní Fúlàní ó gbọ́dọ̀ kúrò lórí ilẹ̀ mi ó yarí ó lóun ò ní kúrò. Kí n wá tó wá play speech máa ọmọ Europe yẹn tó fi advice America lórí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ má bá mi ká lọ. Islam's coming to America. Islam's coming to America? Yes, it's coming. Wait, is this going to be One day, America will become a Muslim state, a Muslim country. Really? Tell Trump. That's never going to happen. Yes, it will That happen. is never going to happen. God is powerful. It's never going to happen. God is powerful. Is that what everybody here wants? You want to see a That's Muslim one country? thing. Our goal is to make America Islam. Really? Islamic state. Never going to happen. Yes. God is powerful. It's never going to happen. You control the heart of Americans. God guides whom He wills. Over my dead body will this become an Islamic يريدون ليطفئوا نور الله بأفواههم like this. والله متم نوره ولو كره الكافرون. mo dáríjì bàbá rẹ tí ló bí o. ọgbọ́n kò má ṣe nǹkan. ṣé wọ́n ló ní oko lọ́kọ́ kí ni. ṣé wọ́n ló ní oko lọ́kọ́ kí ni? eléyìí kí ló wá wá sínú oko mi mo ní kó kúrò nínú oko mi. ìmọ̀ ìkúrò. O kúrò. nǹkan tí o ṣe fún mi kò ṣe fún mi. èmi ò ní ọya yóò jáde kúrò nínú oko mi lèmi ń sọ fún ẹ mo ní kó kúrò nínú oko mi ní ń sọ fún ọgbọ́n ọya ẹ dìde ẹ kúrò nínú oko tèmi leléyìí kìí ṣe oko Fúlàní èmi ti sọ jẹ́mẹ́yìn kó má wọnú oko tèmi máa gbọ́ èmi ò ní Fúlàní kìí ṣe èèyàn àmọ́ Fúlàní kó má wọnú oko tèmi. tó bá jẹ́ Yorùbá kò sí ohun tí Yorùbá fẹ́ wá sí nínú oko mi ọgbọ́n bàbá dìde ẹ kúrò nínú oko mi ẹ máa lọ
mi di dẹ́ nǹkan tí ó ṣe fún mi. kò sí ohun tèmi ó ṣe fún ọ tó bá fẹ́ kábùkún ló kún tàbá ó ti kí ó dáríjì. tó bá fẹ́ kí àbùkún iná ló kún dìde máa lọ. ó béèrè mi kí ni mo ṣe mo ní mo fẹ́ go. bàbá dìde máa lọ. Oro ẹ dúró bàbá dìde. tẹ́ bá wo statue àwọn bàbá méjèèjì tí ń fa wàhálà wọn títa Amẹ́ríkà àti èyí tí ń fà á ní Ìbàràpá yẹn ẹ rí i pé wọ́n fẹ́ jọra wọn ọrùn wọn jọ rí bá kankan náà àtàtàrí wọn nísìnyí báyìí mo fẹ́ mú títí òyìnbó Amẹ́ríkà yẹn wọlé kẹ́ gbọ́ advice òyìnbó European yẹn advice tó fún Amẹ́ríkà bó ṣe describe Islam ẹ̀rí ń sìn. Because Islam is incompatible with the very DNA of a free society. You cannot mix Sharia law with the Constitution. You cannot mix the subjection of women with the equality of men. You cannot mix the light of liberty with the change of submission. You have to choose. You have to choose liberty or change. And my friends, Islam is a totalitarian political ideology demanding nothing less than the total submission of the world. It's the system where dissent is blasphemy and liberty is a sin. It kills and destroys. We are a civilization that cherishes and worships life. Islam loves death. And that is why you must stop the Islamization of your great country, America. You must avoid the catastrophic mistake we, unfortunately, in Europe made. Because Islam is... So lẹ́ni ayé wa ń rí ẹ̀sìn yìí bí mistake pé táwọn fi gbà á. Ẹ̀sìn tí ó gba freedom lọ́wọ́ èèyàn èmi ò mọ ibi tí irú ẹ̀ wà nínú ayé. Àti inú òkùnkùn la fi bọ́ sínú ìmọ́lẹ̀. Ọlọ́run náà dẹ̀ sọ wípé lẹ́yìn òkùnkùn bírímù kí ìmọ́lẹ̀ òde ìmọ́lẹ̀ dẹ̀ dé. Sọ́gbà tí ìmọ́lẹ̀ wá dé ṣé ká padà sínú òkùnkùn ni Ọlọ́run ó fi fẹ́ràn wa. Ẹ gẹ́ẹ̀tì gbogbo àwọn kíní ìwé ká gẹ́ẹ̀tì ẹ̀ right because ẹni tá a bí sínú ìmọ́lẹ̀ ńgbà tí Ọlọ́run bá mọ̀ pé ó yẹ kó bèrè ó da nǹkan bójú látọ̀run wá àti inú oyún ni ó ti nǹkan kan ó ti bò lójú tí ò ní wá ń ta tí ó fi dénú ayé kò fi ṣe dìgbà ìgbà tá a bá ọkọ̀ bá sọ pé òkè ẹ lọ́ máa da nǹkan bójú but freedom àwọn èèyàn ẹ ṣìṣe ẹ jẹ́ kí wọ́n rí ìdùnnú ayé àwọn náà dẹ̀ rò pé nǹkan yẹn normal ẹ mọ̀ pé in fact mi máa mú ṣe lè describe ẹ̀ kíní yẹn kọ́lọ́run ọba tó láyé tó lọ́run ọwọ́ olùkápá ọlá alágbára lórí ohun gbogbo ọba tó lè ṣohun gbogbo ọba ajípọ̀jọ́ kúdà kó sì jọ àánú rẹ̀ wò wá kó mọ̀jà síyàn ká mọ̀ sí rìn ká mọ̀ ṣe decision make ìgbà mi máa ń wà àti take a positive step ní life yóò mọ dẹ́rùbà yẹn nítorí ìhalẹ̀ mọ́ àhámọ́ ìgbà téèyàn ti kíra rẹ̀ bọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ orí ẹ̀sìn bí ìgbà tó yẹ pé lẹ́yìn ẹ̀sìn kò sí nǹkan míì mọ́ àfọ̀run especially àwọn tó bá embrace Islam níbi tí kìíní yẹn difficult dé láti filẹ̀ ó máa torment yẹn nínú ẹ̀mí mi pé ṣé kìí ṣe wrong step mo fẹ́ take yìí but it's never a wrong step. Choose láàrin liberty àti change that's just it. ẹ̀gbọ́n nǹkan tó yìnbọn yẹn sọ dáadáa kọ́lá aláàánú kó fi sọ rẹ̀ sọ wá kó fàbọ̀ rẹ̀ bọ̀ wá kó mọ̀jà rìn náà sí kó mọ̀jà ká ṣiṣẹ́ ká mọ̀ ṣẹlẹ̀ tẹ̀ ká mọ̀ tó ju ilẹ̀ mọ́lẹ̀ tó àárín jù báyìí lọ lórí ètò tòní títí táàtù fún mọ́ mú àkọ́tọ̀ ètò míì wá lórí ìkànnì Àṣà àti Ìṣèlú èmi tí yín tòótọ́ bàbá àṣà.